A kú dédé àsìkò yìí, ìgbà iró tù wá lára láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 17 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu náà, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí látàrí ìbéèrè kan tí àwọn oníròyìn àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń béèrè lórí ìrìn àjò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sílẹ̀ òkèrè àti igbákejì rẹ̀ tó náà tún tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè Sweden nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, wípé ta lẹni tó dilé mú báyìí tá a lè máa wò gẹ́gẹ́ bí ẹni tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ìròyìn yìí, ìdí rèé tí ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti wá bọ́ síta gbangba wáyà láti wá ṣàlàyé bí ọ̀rọ̀ ti jẹ́ o fún àwọn oníròyìn tí wọ́n ń béèrè ọ̀rọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ gbọ́ ìdí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ìdí rẹ̀ láti gbọ́ o. Báyìí nínú àtẹ̀jáde kan, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó gbé jáde ló ti wá ṣe àlàyé bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ. Ó ní lótìtọ́ àti lódodo ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n àlàfo wọn àti ààyè wọn kò ṣí sílẹ̀ látàrí pé ohun gbogbo ló ń lọ ní ìlànà sí ìbámu sófin pẹ̀lú bí ètò Nàìjíríà ti rí o. Ó ní gbogbo rẹ̀ ló ń lọ lọ́wọ́ ntòní sẹ́lẹ́sẹ̀. Ní ọjọ́ 3 oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí, láàrẹ Bọ́lá Ahmed Tinubu ló tẹ ọkọ̀ bàálù létí lọ ilẹ̀ èkèrè láti lọ rèé fún ara ní ìsinmi ọlọ́sẹ̀ méjì, ní ìgbà tí igbákejì rẹ̀ Kasim Shettima náà tẹ ọkọ̀ bàálù létí o lánàá ti ṣe ọjọ́ Wednesday ọjọ́rú lọ sí orílẹ̀-èdè Sweden fún àkànṣe ètò kan eléyìí tí ó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti sọ ó ní àwọn olórí méjèèjì ọ̀hún tí wọn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, ó ní lótìtọ́ àti lódodo nínú ara ni wọn ò sí lórílẹ̀-èdè yìí, ṣùgbọ́n nínú ẹ̀mí wọn ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé láti ìgbà tí ààrẹ Tinubu ti wà ní ilẹ̀ òkèrè níbi títí ń fún ara ní ìsinmi, bẹ́ẹ̀ náà ní ń dáhùn àwọn ìpè èyí tí wọ́n ń pè láti orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ètò àti àwọn ìbéèrè ohun tó kàn láti ṣe lórílẹ̀-èdè yìí. Ó ní nípa ìdí èyí òun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú o wípé wọ́n lè má sí nílé nípa ti ara, ṣùgbọ́n ààrẹ Tinubu àti igbákejì rẹ̀ wọ́n ń bẹ lórílẹ̀-èdè yìí nípa ti ẹ̀mí. Nípa ìdí èyí àlàfo wọn kò ṣí sílẹ̀, kò sì sí ẹni tó mọ̀ bóyá ààrẹ Tinubu ò sí nílé àti igbákejì rẹ̀ tàbí ó wà nílé o. Ó ní kí wọ́n tó lọ ni wọ́n ti ṣe gbogbo ètò sílẹ̀. Ó ní ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ó ń bẹ níbẹ̀, bákan náà agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin òun náà ń bẹ níbẹ̀. Ó ní akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ń bẹ nílé, ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ òun náà ń bẹ nílé o. Ó ní bẹ́ẹ̀ bá tù wò gbogbo àwọn alákòóso ló ń bẹ ní àyè tó yẹ kó ní kálukú wà, tó fi mọ́ àwọn olórí ẹ̀ṣọ́ ààbò gbogbo. Ó ní gbogbo wọn ni wọ́n ń bẹ ní ìkàlẹ̀. Ó ní nípa ìdí èyí, ó ní kí ló tún kù tá à ń sọ. Ó ní àwọn wọ̀nyí tó ń mẹ́nubà, ó ní kálukú wọn ló ń bẹ lẹ́nu iṣẹ́ wọn láìsí ìmẹ́lẹ́, gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti dá èsì padà fún àwọn tí wọ́n ń béèrè ibi tí ààrẹ àti igbákejì rẹ̀ ibi tó lọ àti ẹni tó dilé mú lọ́wọ́ báyìí. Ẹ̀wẹ̀, àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ètò ìṣúná owó ọdún 2025 kí ààrẹ Tinubu ó tètè kọjọ kí wọ́n tarí rẹ̀ sí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin kí wọ́n lè wò ó lófin kínítò síwájú kó tó di pé wọ́n buwọ́ lù ú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, wọ́n ló ti di dandan báyìí fún ààrẹ Tinubu o láti tètè tarí
ìṣúná owó ọdún 2025 sí àwọn aṣòfin méjèèjì kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní máa wò ó kó má di nǹkan tí ó kó pàjáwìrì àti ìpòrúurú ọkàn bá wọn, eléyìí tí ó di gìrìgìrì wò ó gbòsìgbòsì wò ó ní ìgbà tí kinú ọ̀hún bá ti fẹ́ bọ́ sí há. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó wá láti ìpínlẹ̀ Akwa Ibom, ọ̀gbẹ́ni Clement Jimbo, òun ló gbé ọ̀rọ̀ jáde pẹ̀lú bó ṣe ní bá a bá wo ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà eyín section 11 èyí tá a pè ní abala ìkọkànlá ní ojú kínní ìwé náà tó sọ di mímọ̀ wípé ohun gbogbo ló lè lànà sí òfin. Ó ní báyìí ó yẹ kí ààrẹ Tinubu kó ti gbé ètò ìṣúná owó ọdún 2025 wá bó ti ń kù oṣù mẹ́ta sí mẹ́rin kọdún yìí ó parí, kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa wò ó kó má di nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe oníkánjúkánjú o. Ó ní nípa ìdí èyí àwọn ọ̀rọ̀ ààrẹ Tinubu láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ ní kánmọ́nkóbò kí àwọn ọmọ aṣòfin kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní máa mọ ohun tí wọ́n kà, ohun tí wọ́n wò nínú ìṣúná owó ọ̀hún síwájú kí wọ́n tó buwọ́ lù ú. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti kéde owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù ẹgbẹ̀rún márùnléní náírà eyín 85,000 naira eléyìí tó ní ètò ìṣèjọba ọ̀hún yóò máa san fún àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó. Babájídé Sanwó-Olú tó sọ ọ̀rọ̀ náà lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ní ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Níbẹ̀ lọ̀kan nínú àwọn atọ́kùn ètò ọ̀hún èyí tó ti béèrè lọ́wọ́ Sanwó-Olú wípé kí ni ìgbáradì rẹ̀ àti wípé kí lohun tó ní fún àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni Sanwó-Olú ti tẹnu bọ̀rọ̀. Ó ní ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò ìgbádùn. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó ń ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ nítorí kí wọ́n lè wọ aṣọ nìkan bí kò ṣe kí wọ́n lè jẹ kí wọ́n mu kí wọ́n lè tọ́jú ẹbí wọn nínú owó oṣù tí wọ́n ń gbà ní ìdí tí wọ́n ṣe ń ṣiṣẹ́ o. Ó ní bẹ́ẹ̀ bá sì wo ìpínlẹ̀ Èkó ẹ rí i pé àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó wọ́n ṣe dáadáa àti wípé àwòkọ́ṣe rere ní ìpínlẹ̀ Èkó jẹ́ fún àwọn ènìyàn látàrí àwọn èèyàn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́, àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ṣèmẹ́lẹ́ tí wọ́n fi ṣẹ́ wọn ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó fi ń dá síwájú sí i. Ó ní nípa ìdí èyí ó ní òun ṣetán láti máa múnú àwọn òṣìṣẹ́ òun dùn. Ó ní ẹgbẹ̀rún márùnléní náírà yìí tá a mọ̀ sí 85,000 naira ó ní òun yóò bẹ̀rẹ̀ sí ní máa san fún àwọn òṣìṣẹ́. Sanwó-Olú ní òun ò ṣèyí láti bá ìpínlẹ̀ kankan ta kàngbọ̀n tàbí láti bu àbùkù bá ìpínlẹ̀ kankan bí kò ṣe pé ìpínlẹ̀ Èkó lòun kọjú mọ́ o láti lè mú ìgbà ọ̀tun àti ìgbà dẹrùn fún àwọn òṣìṣẹ́ ọba. Ó ní kódà gan èròǹgbà òun ó san ju owó ìlọ. Ó ní kí àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó kí wọ́n fi àdúrà tì òun lẹ́yìn. Ó ní òun gbà á lérò wípé tí ó bá fi di oṣù kínní ọdún 2025 kóhun tún padà wá sórí ètò ọ̀hún láti wá kéde wípé àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó ti ń gba owó èyí tó ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tá a mọ̀ sí 100,000 naira. Ó ní ìpinnu òun sí Ọlọ́run nìyẹn tóun sì gbà wípé Ọlọ́run yóò jẹ́ kí ìpinnu náà kó wá sí ìmúṣẹ. Ó ní òun tẹnumọ́ lẹ́ẹ̀kan sí òun ò ṣe èyí láti fi ta àbùkù bá ìpínlẹ̀ kankan tàbí gómìnà kankan. Òun ò sì ṣe é láti fi sọ̀rọ̀ àbùkù àbí kí wọ́n máa fojú ẹni ibi wo àwọn gómìnà yòókù. Ó ní ìpínlẹ̀ Èkó lòun gbájúmọ̀ nítorí àwọn òṣìṣẹ́ òun wọ́n ṣiṣẹ́ dáadáa wọ́n sì múnú òun dùn. Ó ní ìdí rèé tí owó náà tó ṣe tán sí wọn 85,000 naira gẹ́gẹ́ bí owó oṣù ètò kéré jù àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó bí Sanwó-Olú ti sọ ọ̀rọ̀ náà. Ilé ẹjọ́ gíga kan èyí tó kalẹ̀ sí Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà ló ti ju ọ̀gbẹ́ni kan sí ẹ̀wọ̀n 20 ọdún. Ẹgbẹ́ni ọ̀hún ẹni ọdún 31 31 years eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlálẹ́yẹ Jímọ̀ òun ló ti rí ẹ̀wọ̀n 20 ọdún he látàrí ìwà kò tọ́ kan èyí tó wù pẹ̀lú màmá àgbàlagbà ẹni 50 ọdún 50 years tó ṣe yùnkẹ́yùnkẹ́ onítìpátìkúùkù pẹ̀lú ìyá náà. Gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún eyín ọ̀gbẹ́ni eléyìí adájọ́ náà èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ọ̀gbẹ́ni náà hùwà iṣẹ́ bí ọ̀hún
ní ọdún 2022 ṣùgbọ́n ní ọjọ́ 5 oṣù keje ọdún 2022 ni wọ́n kọ́kọ́ mú wá sílé ẹjọ́ nígbà tó farahàn ní níwájú adájọ́ ilé ẹjọ́ ọ̀hún Adéníyì Fámilónì eléyìí tó ka ẹ̀sùn bíi méjì sí lọ́rùn pẹ̀lú àwọn ìwà ibi onílàkọ́kọ́ o ẹ̀sùn dídà àlàáfíà ìpínlẹ̀ àbí ìlú láàmú ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ní ṣíṣe ìwà kò tọ́ pẹ̀lú obìnrin láti ìgbà náà ló ti ń lọ tó ti ń bọ̀ ní ilé ẹjọ́ ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n padà tún ẹjọ́ rẹ̀ dá ládàátán o léléyìí tí wọ́n sì ti ní yóò ṣe ẹ̀wọ̀n fún odidi 20 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára ìyá ọ̀hún èyí tó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú rẹ̀ ó sọ bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹ́ nílé ẹjọ́ o ó ní lọ́jọ́ yìí òun ń bọ̀ láti inú oko òun eléyìí tó wà ní Abídóyè eyín ní odò ọwá ní ìpínlẹ̀ Èkìtì oníbẹ̀ lòun ti ń bọ̀ lòun pàdé arákùnrin Ọlálẹ̀yẹ Jímọ̀ yìí ó ní gẹ́gẹ́ bí alábàágbé àti alábàárìn ní àdúgbò tóun sì mọ̀ ni ọ̀gbẹ́ni náà ṣe ni káwọn kúkú jọ kọ́wọ́ rìn máa lọ sí ilé o ó ní ní ìgbà tí Jímọ̀ dé abala kan ní ojú ọ̀nà níbi ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọba ní ìpínlẹ̀ náà ló bá ní ẹrù kan bẹ lọ́wọ́ rẹ̀ èyí tó fún ìyá ọ̀hún kí ìyá ọ̀hún bá òun mú dání póun fẹ́ yọjú wo nǹkan kan nínú ọgbà ilé ìwé náà lọ́wọ́ ìrọ̀lẹ́ ìyá yìí ní ohun tóun mọ̀mọ́ rẹ̀ ó ní láti bẹ̀ lọ ìgbà tí òun yóò fi padà tí ọpọlọ òun àti làákàyè òun tí ó fi padà bọ̀ sí ipò olóhun ti rí pé wọ́n ti ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú òun eléyìí tó sì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí síwájú kí wọ́n tó fi ọwọ́ òfin láti mú ọ̀gbẹ́ni Jímọ̀ Ọlálẹ̀yẹ ṣùgbọ́n ò báyìí wọ́n ti ní yóò ṣe ẹ̀wọ̀n 20 ọdún láìsí ẹ̀bẹ̀ tóun ti ṣe àṣekára. Nínú ìròyìn amúlùúdùn ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónù ní orílẹ̀-èdè yìí èyí tí ó ń jẹ́ Nosa Afọlábí tí gbogbo èèyàn mọ̀ sí Lásìsì Ẹlẹ́nu ohun mà ń ló ti fi ọ̀rọ̀ kan léde èyí tó tún bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn èèyàn nítorí hàhò nítorí kàyéfì lórí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà Lásìsì Ẹlẹ́nu èyí tó kọ àkọlé ọ̀rọ̀ ọ̀hún ẹ̀písítẹ́lì náà nítorí jàǹrànjàǹràn tó ní ọkọ̀ òun ṣàfẹ́ẹ̀rí ààrẹ àná Muhammadu Buhari ó ní bàbá ní parọ́ tara wa oníṣòro ló dàbí kó jẹ́ pé kí Buhari tún padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá tukọ̀ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kan sí i kó sì dá gbogbo ògo sí òní orílẹ̀-èdè yìí tó ti fò lọ bí ọmọ ẹyẹ kó dá padà bọ̀ sípò kó dá Nàìjíríà padà sí bó ti fi sílẹ̀ síwájú kí ìjọba tó ń bẹ lórí àlééfà yìí kó tó gbà lọ́wọ́ rẹ̀ Lásìsì Ẹlẹ́nu èyí tó fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára rẹ̀ tó ń ti àkásílẹ̀ ohun kan èyí tó fi ránṣẹ́ sí ààrẹ àná Muhammadu Buhari níbi tó ti ń kí Buhari tó sì ní òun ń ṣe èyí kì í ṣe wípé láti tọrọ owó àbí fún ẹnikẹ́ni bí kò ṣe wípé fún ara òun àti ẹbí òun lòun fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí ààrẹ àná Muhammadu Buhari níbẹ̀ ló ti kí Buhari tó sì sọ wípé ọkàn òun ṣàfẹ́ẹ̀rí Buhari o òun míì sí Buhari dáadáa ni nítorí pé bàbá dáadáa ni Buhari Lásìsì Ẹlẹ́nu tó ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí kò rọrùn fóun láti gbé àti àwọn ẹbí òun ó ní àtijẹ àtimu ó nira ni ó ní owó tí wọ́n fi ń ra nǹkan 4 tẹ́lẹ̀ ní òká ẹyọ kan mọ́ báyìí ohun gbogbo ló gbé owó lórí nǹkan ò sì fara rọ̀ ó ní bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń darí wa lásìkò tá a wà yìí wọn ò ríro ńṣe ni wọ́n fò kiri bí ọmọ ẹyẹ tó kúrò lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Lásìsì Ẹlẹ́nu bó ti fi ọ̀rọ̀ náà léde lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òun kí wọ́n sọ̀rọ̀ àbùkù sóhun tàbí kí wọ́n yin òun ó ní ṣùgbọ́n gbogbo wa la mọ̀ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà ó ní nípa ìdí èyí ọkàn òun ṣàfẹ́ẹ̀rí ààrẹ àná Muhammadu Buhari ó ní bàbá dáadáa bàbá rere ni Muhammadu Buhari gẹ́gẹ́ bí Lásìsì Ẹlẹ́nu bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ayélujára rẹ̀ ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa mo gbà ládùúrà yìí pọ̀ ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan-an ni o.
Iroyin Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.